wàá gbà o wàá gba orúkọ tuntun. Orúkọ titun òun ni àkòrí ọ̀rọ̀ ọ̀kan Ọlọ́run kan fẹ́ bá ọ sọ ní wákàtí kàáyà. Orúkọ titun kè túmọ̀ sí ó túmọ̀ sí pé èyí kì í ráyé ti mọ̀ ọ́ mọ́ tẹ́lẹ̀, èyí kò fúnra rẹ̀ gan gbà wí orúkọ kan jẹ́ lèyí, èyí kan ń lẹ̀ mọ́ ọ bíi lébèlì àpèlé orúkọ rẹ, ṣùgbọ́n kò jẹ́ pé ẹ̀yẹ ògo Ọlọ́run á yí padà. Kó bá lọ sínú ìwé wòlíì Àìsáyà orí 62 ẹsẹ̀ 4 níbẹ̀, wọ́n á yí orúkọ rẹ padà. Ìráyèdè á pè ọ́ ní ọni òkọ̀sílẹ̀ mọ́, ìráyèdè á pè ọ́ lọ́ni àjèjì mọ́, àdè á pè ọ́ ní aṣálẹ̀ mọ́, àdè á pè ọ́ ní àgàn mọ́, àdè á pè ọ́ ní aṣiwèrè mọ́, àdè á pè ọ́ ní onígbèsè mọ́. Ó á yí orúkọ rẹ padà. Ìwọ rẹ̀ yà jẹ́ Hephzi-bah, ìhàlẹ̀ rẹ̀ yà jẹ́ Beulah, ìhàlẹ̀ rẹ̀ á jẹ́ bí kò jẹ́ pé ìráyé wọ́ yà á sí. Bí ìgbà kan fẹ́ dùn ni kan fẹ́ ṣùgbéyàwó pẹ̀lú rẹ̀. Bí ìgbà kan jẹ́ pé lùkòríta kan ẹ̀ á bá wo èdè ọjọ́ orí rẹ̀ kò ṣe ọ̀nìyàn rẹ̀ dàgbà kàn dẹ̀ yá ṣe òsọmọ lórúkọ ikú. Orúkọ titun ó ti ṣeé ṣe pẹ́mẹ́rẹ́rà kan lọ sí kan gba kóòtù lọ. Àwọn orúkọ kan ń jẹ́ tẹ́lẹ̀ léyìí o, ṣùgbọ́n ọ̀dẹ̀ fẹ́ jẹ́ bá a mọ́. Ìpele ayé rẹ̀ náà yóò yí padà bí omidan kó lọ sílé ọkọ, ó bá ti débẹ̀ kí a ṣẹlẹ̀ sí orúkọ rẹ̀ á yí padà. Ìwọ náà bá fẹ́ bẹ̀rẹ̀ májẹ̀mú titun pẹ̀lú Ọlọ́run lùkòríta kò dé, bóyá ó bẹ̀rẹ̀ ọdún lọ yà, bóyá òpin ọdún lọ yà, bóyá àárín ọdún lọ yà. Ẹ̀sùn gbàpọ̀ nìyẹn ń dáṣọ kẹ́ra lẹ̀ mú wọ́. Ọlọ́run ṣetán láti yí orúkọ rẹ padà. Ìbéèrè náà yá ni pé ṣé ìwọ fúnra rẹ ṣé o ṣetán láti tàka òṣì sọnù, láti bọ́ṣọ àtijọ́ kan mọ̀ ọ́ mọ̀ ní, láti bọ́ súgbó kọ́ ìyá gbé òwà ọ̀tún, ayé ọ̀tún, ìpele ọ̀tún kọ́ ìyá gbé ọ̀ nínú ayé rẹ̀. Ó túmọ̀ sí pé kí ti orúkọ àtijọ́ ọmọ ọ sí láwùjọ kan mi ṣàpèjúwe rẹ, kan bá ti fẹ́ ṣàpèjúwe rẹ bá kí ráyé bá ti wá ẹ bọ̀ ládùúgbò, ọ̀nì kan bèè lọ́rẹ̀ àwọn ọmọ ni kẹ́ jẹ́ orúkọ ni wẹ́ẹ̀mọ́ ni kè bá ṣe bá lulé rẹ̀, wẹ́ẹ̀mọ́ ni kan jẹ́ pé èèyàn ọmọ rẹ̀ àríyá mú burúkú àmọ́ àdárúkọ rẹ̀, wẹ́ẹ̀mọ́ ni ọ̀ya rẹ̀ ti kọ̀ sílẹ̀ kọ́ ti gbọ́n rè kọ́ ti sá lọ, wẹ́ẹ̀mọ́ ni kò jẹ́ pé olùtòṣì jù ládùúgbò, wẹ́ẹ̀mọ́ ni kò jẹ́ pé ó lé kété rẹ̀ ṣùgbọ́n ẹ̀ lọ́mọ. Kí ti orúkọ àtijọ́ bí orúkọ ajínigbẹ́sẹ̀ kí Jacob jẹ́, kí ti orúkọ ni kàn kọ̀ sílẹ̀, orúkọ ni òpọ́njú. Ọlọ́run á bá ọ yí padà. Ìwà rẹ̀ á dán ni kì í ráyé fẹ́, ìwà rẹ̀ á dán lọ́lá jùlọ kọ́ ló ti yí ayé Jábẹ́sì kó yí orúkọ rẹ̀ padà léyè ni. Ìwà àdán ni kíkún kì í ṣèso káyé rẹ̀ rè yùn. Ìwà àdán ni kò jẹ́ pé ó dán ni ò tẹ́wọ́ gbà. Ìwà àdán ni kò jẹ́ pé ọ̀yọ́nú sí. Ìwà àdá Hephzi-bah torí pé inú Ọlọ́run fúnra rẹ̀ ó dùn sí ọ. Ọlọ́run Olódùmarè ní pè ọ́ lónìí o ní kò yá gba orúkọ titun. Ṣé o rí gbàgbọ́ òun ni ò jẹ́ ohun kà í retí ò jẹ́rí sí ohun kà á ti rí. Ṣé o rí lónìí gan bá kó bá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. Oníyọ̀ jíjọ́ sọmọ lórúkọ rẹ o. Wọ́n nílò àti rí sójú kojú. Ẹ̀mí lọ lọ́run ó lè jẹ́ pé a rí ṣùgbọ́n ó rí ẹgbà. Kó bá kólẹ̀ síbi kan ẹ̀ ànìbàní kó ronúpọ̀ àìdẹ̀ṣẹ̀ rẹ kó yí padà. Wọ́n àmọ́ kàn pẹ̀lú yí padà kọ́ nìyẹn yí láti ibi kan tí ń bọ̀ kí kọjú sí ọ̀nà ibòmíràn, yí padà kúrò nínú ọ̀nà ìparun, ọ̀nà ìgbé, ọ̀nà ẹ̀ṣẹ̀, àgbèrè, panṣágà, ọtí mímu, ugbó, jìbìtì àti oríṣiríṣi ohun kìráyé ṣe lónìí kó yí padà kọ lébẹ̀. Ọlọ́run ajákùnrin yà á fún ọ ní orúkọ titun. Tí orúkọ titun ráyà rè á mọ̀ ọ́ mọ́, àrẹ á yin Ọlọ́run lógo nínú ayé rẹ̀.
ohun kì í Jésù ń ṣe torí ẹ̀yà kú lè yí ni o kọ̀bá yóò kó nínú òkùnkùn a bọ́ sínú òmọ́lẹ̀. Ṣé wọ́n rí ṣetán láti gbọ́ orúkọ titun tẹ̀rẹ́ lónìí? Tẹ̀rí ọkàn rẹ bá bọ́lọ́run sọ kẹ́lẹ́kẹ́lẹ́ á dẹ̀ gbọ́ o. Sọ nìkan ni kò á sọ̀dọ̀ òun kò á tanù bó ti wù kérí gbáyé rẹ̀ lè lọ á yí padà á sọ ọ́ di ẹ̀dá tuntun torí pé kọ́ni bá nínú Kristi Jésù kọ́ni bá ronú padà kọ́kọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà kó rí ṣetán láti tẹ̀lé ọ̀nà rẹ̀ ó di ẹ̀dá tuntun ń àtijọ́ kọjá lọ kó bá kíyèsí ń kété bá o ìyá rẹ̀ di tuntun nínú ayé rẹ̀. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán wá mọ orúkọ mi Titun wọn ni kà ń gbàlà ọdẹ àríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.